ó yẹ kí ọkùnrin máa ní òbò standby, àwọn òbò tó jẹ́ pé standby tó mọ̀ pé kò sí ìbànújẹ́ kankan fóun kóun sá ti débi tó bò yẹn wà ní kò ní sí any restriction. Ó ní reason nítorí wípé ó níṣẹ́ tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe nínú ọpọlọ ọkùnrin. Ó ní bí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe help psychology ọkùnrin. Bẹ́ẹ̀ ọkùnrin tó máa jáde lọ tó máa rí gbá tárọ́ mú tárí ìdí tárí gbogbo ẹ̀ tó dẹ̀ ti mọ̀ pé tóun bá délé kò sáàyè fóun, irú ọkùnrin yẹn ò ní lè ronú tààrà lọ́kùnrin tó wúlò ní o, tó wà responsible ní o. Kìí ṣe tó jí láàárọ̀ tí ń hùwà burúkú tó ti ń búyàwó tí ń rán yàwó sílé tí òrówó mọ́lẹ̀ o. Àwọn ọkùnrin alálùbáríkà olóríire tí ń rí ṣe tí ń wúlò nínú ilé ó yẹ kán mọ́ lóbò standby. Ó níṣẹ́ tó ń ṣe nínú ọpọlọ wọn nínú psychology àti sexual. Àwọn òbò tó ṣiṣẹ́ fọ́pọlọ ọkùnrin jù ó ní òbò tán pé kó wá dó àti òbò tí ó dó ní àkókò tó tọ́ tó wù dó. Àwọn yẹn ló ń ṣiṣẹ́ fún central nervous system àti reasoning àti thinking faculty ẹ̀. Bẹ́ẹ̀ òbò tọkùnrin ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀bẹ̀ kó tó dó, irú àwọn òbò yẹn ò lè ṣiṣẹ́ fọ́pọlọ ọkùnrin, moral rẹ̀ ti máa já kù 5%. So nínú àwọn òbò standby tọkùnrin yẹ kó máa ní ó ní àwọn òbò tó jẹ́ pé kò ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀bẹ̀. Bọ́kùnrin bá sùn sẹ́gbẹ̀ẹ́ obìnrin bí ò tiẹ̀ bá obìnrin yẹn sùn, àìsàn àfọ̀kànbalẹ̀ tí ó ní gan pé òun ò ní ṣòro nípa òbò ó mú kọ́pọ̀ lọkùnrin kó wọ resetting lóbò tó ti fẹ́ ni o, kì í san òbò zìnà o, wọ́n tó bá lọ gbégbá zìnà kókó bá rẹ ni o. It seems a whole lot of people still don't know what I do on this blue app and on cyberspace in general. Ó dà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò tí ì mọ kókó nǹkan tí mò ń ṣe. Mo sọ fún wa, mo ní èmi ò sọ̀rọ̀ ìyàwó, mi ò sọ̀rọ̀ ìgbéyàwó. Ọ̀rọ̀ sex and moral ni mò ń sọ. Mi ò sọ̀rọ̀ marriage. But kò sí bá ṣe porí ajá tá à ní porí kòkò tá a fi sí. N ló ṣe dífá fún torí àmọ́ wípé ìbáraẹnilòpọ̀ inú ìgbéyàwó ní ti máa ń ṣẹlẹ̀. N ló jẹ́ ó dàbí pé mò ń sọ̀rọ̀ marriage, yìí sọ̀rọ̀ marriage. Gbogbo ẹ̀yin tára yín gbóná tára ń ta yín. Ọmọ jó ni kí ló mọ̀ ń pa marriage, kí ló mọ̀ ń pa kinní kan. Èmi náà ò bẹ́ẹ̀ nìkan kan ṣe competition, èmi ò bá yàn ta kan gbọ̀n. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ qualify tẹ́ ẹ experience, unfortunately kò sí ẹni tó experience tí ẹ kọ́ lẹ́ experience tèmi. Your experience cannot be useful for me. If you are the one that qualify for something, be doing that thing. Ojú ọ̀run yóò tẹ́ yẹ for life àpagbára. Tẹ́ bá fẹ́ accuse mi, accuse mi lórí nǹkan tí mò ń ṣe. Tó yá báyìí nísìn. Fine, people might decide to share their experience or deal with us and tell us to tell the whole world or our opinion about it. But personally, tẹ́ bá kíyèsí content mi, ọ̀rọ̀ sex and moral mi ń sọ. À ń ṣe fún àwọn ọmọdé, à ń ṣe fún adults. Are you understanding me? And I talk celibacy as well. You see, personally, I'm a kind of person that I love knowledge. Because I myself, if I eulogize ara mi, but let me talk, or just let me say, permit me to say I'm very intelligent. But mo jẹ́ èèyàn kan tẹ́ pé I know they show myself kí mo fira mi hàn. Ẹ rí wípé nígbà tí mo bẹ̀rẹ̀ àwọn content mi gan Yorùbá mo fi ń sọ, a lot of people don't even know that I've been to school. You understand? I'm a scientist. I am a scientist. I major in human biology for that matter. So when you talk about organ, system, living things, organisms, all kinds of systems, respiratory system, reproductive system, circulatory system, muscular system, skeletal system, gbogbo system to make up body of an organism, of an individual, gbogbo ẹ̀yányán inú ọpọlọ mi báyìí ló wà. I mark my heck. And I'm a kind of person that I've been a teacher for a long time. I teach. But teaching jẹ́ nǹkan kan tó yẹ pé passion náà fi ń ṣe. Ṣé yọ abẹ́ yẹn? So what I do here, I educate people. So ẹ̀yin tára ń ta yín, ara máa ta yín kú tí Jésù ó fi dé ni. Torí mi ò rán yín iṣẹ́. Tẹ́ bá mọ̀ pé you have a counseling work to do, you can start online. Unfortunately, majority àwọn counselors yẹn tẹ́ ṣe ń wọ mọ́tò lọ bá l'Abuja bá l'Èkó yẹn ń tẹ́ fẹ́ lọ wọ mọ́tò ṣe. Anybody can go to YouTube channel and see it. You can make your own video as well if you think you have gotten something to say. There is no competition in destiny. Èmi ò ṣe competition because ẹni tó fẹ́ compete pẹ̀lú yẹn gan ó mọ̀ bóyá ògo t'Ọlọ́run pèsè fún wọ gan ó ju tẹni tó ń bá takàn gbọ̀n lọ. Ẹ má máa tọra yín, ẹ máa wá iṣẹ́ rí. Èmi ò ráyè àǹdẹ̀nà pé fẹ́ dìyẹ. Ìtẹ́ bá ń ṣe ẹ̀kọ́ ojúmọ́, kò sí nǹkan tó kàn mí kan marriage. I talk sex and moral. Full stop. So, kò dẹ̀ sí nǹkan tí mo sọ níbí, kò tí ì sí ọ̀jọ̀gbọ́n àbí ọ̀mọ̀wé kankan tó ti wá tako àwọn points mi tí mo ń ṣe níbí.
Because before I present a topic, I make sure I read, I do research, I watch other people's presentation, I sieve it, I look at the correct ones, I look for journals, I do my assignments very well. And the likely questions that people who are intelligent will ask me, I will have answered it even before I come. Ọ̀rọ̀ kó àtòbò lèmi ń sọ. Torí nígbà tí mo sọ ńjọ́ sí tí mo ní ó yẹ kí ọkùnrin máa ní òbò standby, àwọn òbò tó jẹ́ pé standby tó mọ̀ pé kò sí ìbànújẹ́ kankan fóun kóun sá ti débi tó bò yẹn wà ní kò ní sí any restriction. Ó ní reason nítorí wípé ó níṣẹ́ tírú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe nínú ọpọlọ ọkùnrin. Ó ní bí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe help psychology ọkùnrin. Bẹ́ẹ̀ ọkùnrin tó máa jáde lọ tó máa rí gbá tá rọ́mú tá rí ìdí tá rí gbogbo ẹ̀ tó dẹ̀ ti mọ̀ pé tóun bá délé kò sáàyè fóun, irú ọkùnrin yẹn ò ní lè ronú tààrà lọ́kùnrin tó wúlò ní o tán wà responsible ní o. Kìí ṣe tó jí láàárọ̀ tí ń hùwà burúkú tó tí ń búyàwó tí ń rán yàwó sílé tí òrówó mọ́lẹ̀ o. Àwọn ọkùnrin alálùbáríkà olóríire tí ń rí ṣe tí ń wúlò nù ilé ó yẹ kán mọ́ lóbò standby. Ó níṣẹ́ tó ń ṣe nínú ọpọlọ wọn, nínú psychology àti sexual nature wọn. N tá ń sọ nìyẹn. So àwa ò kí ń ṣe mo gbọ́ mo branch, àwa train ni. Me am a kind of person tẹ́ pé I don't announce myself. Mo lọ́gàá mi kan tó ń sọ fún mi nípa nǹkan kan tí mo ní. Àwọn ni instead tí mo fi ṣe ètò tó báyìí, ìṣe kúkú ṣe yìí. Mo lè tẹ́ ẹ ní ìṣe yẹn náà, mo ní yẹn náà. And I showed him the document. Torí mi ò announce ara mi ni. Àfi tó bá jẹ́ pé kò ṣe dọwọ́ bò, oore tọ́lọ́ ń ṣe. So ẹ má máa assume mọ́. Tẹ́ bá dẹ̀ fẹ́ live your life on assumption, that's your own. But lára àwọn òbò tó ṣiṣẹ́ fọ́pọlọ ọkùnrin jù ó ní òbò tán pé kó wá dó àti òbò tí ó dó ní àkókò tó tọ́ tó wù dó. Àwọn yẹn ló ń ṣiṣẹ́ fún central nervous system àti reasoning àti thinking faculty ẹ̀. Bẹ́ẹ̀ òbò tọkùnrin ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀ẹ̀bẹ̀ kó tó dó, irú àwọn òbò yẹn ò lè ṣiṣẹ́ fọ́pọlọ ọkùnrin, moral rẹ̀ ti máa jákù 5%. So nínú àwọn òbò standby tọkùnrin yẹ kó máa ní ó ní àwọn òbò tó jẹ́ pé kò ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀bẹ̀. Bọ́kùnrin bá sùn sẹ́gbẹ̀ẹ́ obìnrin bí ò tiẹ̀ bá obìnrin yẹn sùn, àìsàn àfọ̀kànbalẹ̀ tí ó ní gan pé òun ò ní ṣòro nípa òbò ó mú kọ́pọ̀lọ ọkùnrin kó wọ resetting lóbò tó ti fẹ́ ni o, kì í sàn òbò zìnà o. Ìwọ tó bá lọ gbégbá zìnà o kó bá rẹ ni o. Ṣàbáyé náà ẹ̀sìn torí ẹ̀ mo ṣe máa ń sọ fún wa, àwa tá a bá mọ̀ pa àlọ́kọ ká ṣe celebrate, àwa tá a bá ti lọ́kọ ká dó okó ọkọ wa strictly. Tó bá ti rè ìdókò ẹlòmíì ayé ẹ̀ ló rún, kò sí ní tọ́kàn mi bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń rojọ́ pé wọ́n ń sọ̀rọ̀ ìgbéyàwó kí ni ẹ mọ̀ ń bẹ̀. Iṣẹ́ yẹn ọmọ wípé ní tí ẹ̀yin rí pé kò qualify èèyàn gangan. Igan ni qualification tọ́lọ́run ó fi tí ó gan ni qualification ẹni lọ́dọ̀ Ọlọ́run. Ẹ má máa tanra yín, èmi ò bá ń ṣe competition. Ǹjọ́ ẹ ti ń ṣe counseling fún èèyàn. Èwo nù wọn ni ọmọ níṣòro nítorí wípé ní ntọ́ máa melt ẹnìkan ló máa jẹ́ strength fẹ́ lómi. There is no standard formula. Bẹ́ẹ̀ yín ò mọ̀. Ẹ̀yin máa ń rò pé nítorí pé ẹ̀yin bá ti wà níbì kan 50, 60, 70 years ago, ẹ̀yin lẹ qualify láti sọ. Bẹ́ẹ̀ ṣe ń sọ náà èèyàn níṣòro. Torí tójò bá ti ń pa iyọ̀, orí ò gbọdọ̀ máa dunnú. Àbáyé nìsín. Òjò ń payọ̀, inú òrì ń dùn. Sórí ọ̀sà ìmọ̀ pòrùn bọ̀ wà ràn tó ayọ̀ ń dànù. Bó ti jẹ́nu, that is why kò sí èèyàn méjì tó jọra wọn láyé yìí. So lèmi ẹ ṣe é sọ̀rọ̀ marriage, kí lọ́kàn mi kan marriage ń jò lè mi dáyé ná tí wọ́n máa sọ̀rọ̀ marriage. Ọ̀rọ̀ sex and moral ni mò ń sọ. Sex and moral tí mò ń sọ nìyẹn. Tá a sì ń educate àwọn èèyàn, tá à ń sọ àwọn spiritual implication rẹ̀. Ìwọ ọkùnrin tó lọ èèyàn tó fẹ́ tó lọ ń bá sùn, o mọ̀ bóyá ọ̀rọ̀ òrókò ni in ló fa backwardness sínú ayé ìgbésí ayé ọkùnrin mi dàárọ̀ yìí. Gbogbo òbò tó ti dó gbogbo wọn ló bá yí ẹ jẹ́. Tá a bá ló yẹ kọkùnrin ló bò standby, kì í sàwọn òbò zìnà. Àwọn understand nǹkan tí variety lè ṣe nínú ayé okó ọkùnrin. Bẹ́ẹ̀ tó bá mọ̀ pé o fẹ́ ìyàwó lọ rèé fẹ́, go and do it rightly. So ẹ má wàá hàn mi jẹ ẹ̀ńsẹ̀rẹ̀ marriage ẹ má jẹ́ ntàn jẹ, kò sí standard formula ò sí. So gbogbo àwọn tí wọ́n send voice note kíní kan kì í ṣe gbogbo voice note la lè gbé sórí social media. Torí mi gẹ́gẹ́ bí ẹnìkan èmi sex and moral mò ń sọ. Tó bá sọ pé kò ẹ̀ òṣìṣẹ́ mọ́ àbí bóyá ara ẹ̀ ń dry ìgbà kan ṣẹlẹ́dẹ̀ ń pàkó, àwa akẹ́kọ̀ọ́ débẹ̀ ni àwa àṣepá àgbà branch. Tó o bá ní ṣòro gan, àná doctors, àwọn nurses and doctors tó jẹ́ pé a máa refer wọn sí refer yín sọ́dọ̀ wọn tí wọ́n bá ń tọ́jú ìṣòro ayé ìgbésí ayé yín. Ṣàbáyé náà ìsìn. Academic doctor PhD ó yàtọ̀ sí medical doctor.
ṣó yá báyìí ìmọ̀ research lèèyàn ń ṣe gba PhD medical doctor ẹ̀kọ́ pé à ń tọ́jú aláìsàn ní ọkọ̀ débẹ̀ ó yàtọ̀ síra wọn. So tó o bá ní ìṣòro medical, there are medical doctors, there are nurses. In fact mo ń kọ̀wé kan lọ́wọ́ èmi pẹ̀lú mọ́mì kan, she's a senior nurse. ṣàbáyé nísìn testicular torsion ní title ìwé yẹn, àwọn ọmọ tẹ́pọ̀n wọn máa ń lọ yẹn, testicular torsion ní title ìwé yẹn, kò ní pẹ́ jáde nísìn á publish yẹ. So ẹ má máa tanra yín, àwa akẹ́kọ̀ọ́ débẹ̀ ni, àwa ò bá yàn ṣe competition, kálukú dúró rẹ̀ lálàáfíà tó ti yá bẹ́ yẹn. So ntọ́ jẹ́nu èmi ò ń gamble, ntọ́ àwa ti kàn mí mi ìdá sí. I no dey talk marriage, na sex and moral I dey talk. In case you have any problem with what I do, ṣó ti yé yín, kò sí ṣòro. Ẹ má jà gbàgbé mo second page mi yẹn là ń lò ń sìn GMK2, ẹ follow mi bẹ́ẹ̀. Ẹ má jà gbàgbé iléeṣẹ́ Landnext Home and Property fún gbogbo àwọn olóríire tá a fẹ́ ralẹ̀. A nílẹ̀ lẹ́kọ̀ọ́, a ní Ìbàdàn, a ní l'Ógùn State, ṣàbáyé nísìn a ní Morayo Estate náà ní Ìbàdàn. Gbogbo ń tá a bá fẹ́ ẹja pé iléeṣẹ́ Landnext Home and Property 090 66 98 98 77 090 66 98 98 77 iléeṣẹ́ Landnext Home and Property ibẹ̀ la já sí. Ẹjọ́ àwa tá a bá ralẹ̀ ẹ má jà pé nọ́mbà wọn o, ẹ má jà pé hàn o. Àwa tá a fẹ́ ralẹ̀ ni ẹja pé hàn o. tó ná lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń pè èmi ní náà fẹ́ bá sọ̀rọ̀, èmi ègbé kọ́ọ̀lù ń tèmi o, sì tún ṣe nọ́mbà mi gan rè. So ti ya ìwọ tó bá tí lọ́kọ kó o dúró rẹ fún Ọlọ́run. Ìwọ tó bá tí níyàwó kẹyé dóbò lẹ́gà, bá sì mọ̀ pé o kó lọ fẹ́ dóòrè fi ọkọ, tó bá dókò lẹ́gà kan tó lẹ́nìkan ní sọ ayé ẹ̀ ló kó bá rẹ ẹnu, èmi ò sì ń bẹ́ o, mo sì ń bẹ́ yànyànyàn. Celibacy is for singles. Ìwọ tó bá lọ́kọ tó níyàwó ọmọ celebrate ọ̀ lẹ́kú. Bọ́ bá lọ́kọ náà kì í ṣe gbogbo lọ́kọ ọmọ wà nílé. Ìgbà tó bá ti wùwà bú ní ìsìn tó ní self control ní ìsìn ìsìnà lókù, ìgbà ìsìnà lọ mọ́ gbé ńgbà tó bá fọ́kọ tó bí sí lọ́kọ òsì lé ni láyé ẹ̀ bá ń ṣàbáyé nísìn. So bó ti jẹ́nu ẹ̀yin tẹ́ fẹ́ sọ̀rọ̀ marriage ẹ̀ máa sọ lọ, sì tọ́kàn mi kan yẹn ń tèmi ní problem pẹ̀lú yẹn. Sẹ́sà múra lèmi ń sọ. Ẹ bá sì ń sọ̀rọ̀ mọ́ máa ń là. So ẹ̀sìn gan jọ́ta bá máa ṣe live stream, I create awareness. All right guys.